Èyí ni àlàyé bí ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe sọ ẹ̀gúsí di èso àkọ́kọ́ nínú òfurufú. Ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé rèé, ẹ tẹ́tí léko, ẹ máa bá wa ká lọ. Dókítà ọmọ Nàìjíríà tó fi orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe ibùjókòó, Dókítà Tèmídayọ̀ Oníọ̀sùn ti síwájú ìwádìí kan láti gbé ẹ̀gúsí lọ sínú òfurufú tí a tún lè pè ní agbedeméjì ayé àti ọ̀run, ìyẹn International Space Station. Ẹ̀gúsí yìí ni èso àkọ́kọ́ láti ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà àti Nàìjíríà tí wọ́n máa gbé lọ sí inú òfurufú. Oníọ̀sùn sọ fún àwọn akọ̀ròyìn pé kò sí ọbẹ̀ tó ṣe àfihàn ọmọ Nàìjíríà tó ẹ̀gúsí o. Ẹ̀gúsí jẹ́ ọ̀kan lára àwọn oúnjẹ Nàìjíríà tí a lè ṣàwárí ní gbogbo ẹkùn tó wà ní Nàìjíríà, tó sì jẹ́ oúnjẹ tí èèyàn lè bá pàdé láàrin gbogbo ẹ̀yà. Ìrìn-àjò rẹ̀ lọ sí ojú òfurufú jẹ́ àrà ọ̀tun ní ẹ̀ka ìmọ̀ sáyẹ́ǹsì. Èròǹgbà láti gbé oúnjẹ náà lọ sí inú òfurufú jẹ́ ọ̀nà láti ṣe àfihàn àwọn oúnjẹ tó jẹ́ ti ilẹ̀ Áfíríkà nínú ìwádìí ojú òfurufú àti láti mú ìgbòòrò bá ìwádìí lórí àwọn ohun ọ̀gbìn. Ìwádìí náà máa ṣe àfihàn bí gbíngbin oúnjẹ ṣe lè máa wáyé láwọn àyíká tí ojú ọjọ́ wọn kò fi bẹ́ẹ̀ fararọ, tó fi mọ́ inú òṣùpá àti Máàsì. Ní ọjọ́ 21 oṣù keje ọdún 2025 ni ẹ̀gúsí náà ti lọ sí ojú òfurufú báyìí láti Cape Canaveral, Florida àti ilẹ̀ Amẹ́ríkà. Wọ́n sọ pé àyẹ̀wò tó lágbára máa wáyé sí ẹ̀gúsí náà ní kété tí èso rẹ̀ náà bá ti padà sí orílẹ̀ ayé. Pẹ̀lú àjọṣepọ̀ ọ̀jọ̀gbọ́n Wagner Vendrem ti ilé ẹ̀kọ́ gíga fásitì Florida. Lára àwọn ìwádìí tí yóò wáyé sí ẹ̀gúsí náà tó bá padà sí orílẹ̀ ayé ni vitro germination, láti ṣe àyẹ̀wò àwọn àyípadà tó ti bá ẹ̀gúsí náà gẹ́gẹ́ bí Oníọ̀sùn ṣe ṣàlàyé. Oníọ̀sùn sọ pé ìwádìí yìí kọjá ètò ọ̀gbìn lásán o, ó jẹ́ ìwádìí nípa bí oúnjẹ yóò ṣe máa wà ní ọ̀pọ̀ yanturu. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kan sáárá sí ìgbésẹ̀ gbígbé èso ẹ̀gúsí ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ sí ojú òfurufú. Àtẹ̀jáde kan tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi sójú òpó ayélujára kan sáárá sí Dókítà Tèmídayọ̀ Oníọ̀sùn fún àjọṣepọ̀ tó ní pẹ̀lú iléeṣẹ́ ìwádìí NASA láti ran ẹ̀gúsí pẹ̀lú ọkọ̀ òfurufú SpaceX Crew 11 lọ sí ojú òfurufú. Ìgbà àkọ́kọ́ nìyí tí èso láti Nàìjíríà yóò lọ sí inú òfurufú, tó sì jẹ́ pé láti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n ti mú ẹ̀gúsí náà. Bí èso náà ṣe ń lọ sí ojú òfurufú lọ́jọ́ 21 oṣù keje ọdún 2025, a rọ gbogbo àwọn ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti kópa níbi ṣíṣe àyẹ̀wò ìgbésẹ̀ náà. Onímọ̀ nípa ojú òfurufú ni Tèmídayọ̀ Àìsáyà Oníọ̀sùn. Òun ni olùdásílẹ̀ Space of Africa tó sì tún fìgbà kan rí jẹ́ alákòóso fún Space Generation Advisory Council fún Áfíríkà. Ọmọ bíbí ìlú Ọ̀kàkà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni, tó sì dàgbà ní ìlú Ọ̀yọ́ níbi tó ti kẹ́kọ̀ọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àti girama. Ní ilé ẹ̀kọ́ gíga fásitì Federal of Technology, Àkúrẹ́ FUTA, ni Oníọ̀sùn ti kẹ́kọ̀ọ́ jáde lọ́dún 2016 nínú ìmọ̀ ẹ̀kọ́ Meteorology. Ó kẹ́kọ̀ọ́ onípò kejì ní ìmọ̀ Satellite Application ní ilé ẹ̀kọ́ gíga fásitì Strathclyde Glasgow, tó sì gba oyè ọ̀mọ̀wé ní ilé ẹ̀kọ́ gíga fásitì Delaware. Nígbà tó wà ní akẹ́kọ̀ọ́ FUTA lọ́dún 2015 ló ṣáájú àwọn ẹgbẹ́ Space Club ilé ẹ̀kọ́ náà láti fi fèrè lọ sójú òfurufú nínú ìdíje kan. Ọdún 2016 ló gba àmì ẹ̀yẹ International Astronautical Federation Emerging Space Leadership Award fún àwọn iṣẹ́ takuntakun tó ń ṣe lẹ́ka òfurufú. Ọdún 2017 ni wọ́n yàn gẹ́gẹ́ bí alákòóso Space Generation Advisory Council fún ilẹ̀ Áfíríkà, tí wọ́n sì tún dìbò yàn fún àṣà kejì lọ́dún 2019. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ má gbàgbé láti bá wa pín in ká, ẹ sì bá wa fi èròǹgbà yín sí abala àríwísí. Abdulkareem Nimot ló ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí
Jigi jigi alára, jigi 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 alára, jigi 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 alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.